jẹ́ ó yá lé mi má jẹ́ ó mẹ́bí mi má jẹ́ kó má rá mi má jẹ́ ó mé mi gan coronavirus burú gan má jẹ́ ó yá lé mi bàbá má jẹ́ ó yá lé mi má jẹ́ ó mẹ́bí mi má jẹ́ ó má rá mi má jẹ́ ó mé mi gan coronavirus burú gan má jẹ́ ó yá lé wa bàbá. kúrúkúrú wọn sáírà èrì wọn ò kọ yẹriyẹri ó bí àparò akọ àparò wọn dàgbàdàgbà kí wọ́n yàgbé lórí bí ìtàkùkọ adífáfọ́ ọlọ́fin eléyìí tó ń rí tẹ́ ìnà sí aya rẹ̀ ń ṣọ̀pọ̀ gbàrún àkànbí ọmọ rẹ̀ wà ń ṣàrùn rẹ́gẹ́dẹ́ wọ́n ní kí wọ́n kára kiri mọ́lẹ̀ ẹbọ ni kí wọ́n máa mú ṣe ǹjẹ́ kí oní dúdú kó gba dúdú kí oní pupa kó gba pupa kí oní funfun wá gba funfun kí aya yìnrìn wá gba yìnrìn ẹ̀rí bí a lọ Ọ̀rúnmìlà jáná ẹjọ́ kú lóde ọ̀run ará òkè táṣẹ ará àkójúmọ́gbé tí mọ́lẹ̀ ayé kó o wá bá wa kó àrùn lọ kó o wá bá wa kó coronavirus yìí lọ coronavirus yìí yọ ayé lẹ́nu. Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà o Ọ̀rúnmìlà wá gbà wá lọ́wọ́ coronavirus o. Ọ̀rúnmìlà 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 mi o. Ọ̀rúnmìlà wá gbà wá lọ́wọ́ coronavirus o. Ọ̀rúnmìlà 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 wá gbà wá lọ́wọ́ coronavirus o. Ọ̀rúnmìlà 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 wá gbà wá lọ́wọ́ coronavirus o. báwa ṣe kó lọ tán. báwa ṣe kó lọ tán. báwa lè kó wọ́pọ̀. báwa lè kó wọ́pọ̀. Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà o Ọ̀rúnmìlà wá gbà wá lọ́wọ́ coronavirus o. COVID-19 kò ní mú gbogbo wa.